a gbọ́dọ̀ kó lọ bá yíwù Markaz. Mo lẹ́yìn kejì tí mo fi lọ́ba jáde kọjáde lóko sí Ádámù. Ajẹ́pẹ́ tí bàbá Ajẹ́gbèrè tí ọ̀sán àmájúbásá. Yàrá ń bàbá ọ̀jẹ̀ mú sí àwọn ọmọ ẹ̀ láti jẹ́. Kí ló tó wá jáde lóko sí máa ń kí ìpá. Ọ ní wàhálà yìí púpọ̀. Nígbòdú ìbẹ̀lẹ̀ àgbègbè lọ́ba. Wọ́n ní ìlọ̀ọ̀lẹ̀ ní àbáfẹ́ tọrọ òbí sáyà gbàgbà lọ́dẹ̀ ọ́ máa yàn. Ìwọ̀n wá lọ ìbá kọ́rọ̀ ẹ̀dùn ní ìlú ìjọba mú ọ̀rọ̀ ń tẹ̀lú bàbá sponsor láti dáhùn ọ̀lẹ̀ ìbá mú. Ibi mú nínú ní ìsọ́ọ̀fù ní ilé sáfùsí ìlú. Èdè òsínlẹ̀ òun ní fún mi lábọ̀. Ìgbé mú nínú ní ọ̀nà náà ń gbọ́ wáìsì náà ti wáyé àkókò fi lọ rí. Àwọn àkókò wáyé báyìí, á lè rí náà. Sọ̀rọ̀ náà ní bá wọn sí. Ẹni wọ́n bá sì gbé àtàwọn náà wọ́n fò lórí ẹ̀ kí ìwọ̀n lọ́ra ìbọn máa lọ́kọ́ máa wọ́n ló sì sì náà wò díẹ̀. Gẹ́gẹ́ bí tí ẹ̀gbọ́n ṣe fábúrò ẹ̀. Gẹ́gẹ́ bí tí àáfàá ṣe fọmọdéwẹ̀ òbí wáyé. Ọkọ̀rọ̀ àwọn èèyàn, wọ́n máa ráwọn èèyàn. Àwọn tí wọ́n rá ni wọ́n sọ fún wọn yí pé bàbá rò ilé bákàbákà yóò dàgbà ìlú ọ̀dọ̀ òbí ló pè fúnra wọn. Wọ́n ní káwọn yẹn ti bàbá ní màkábà. Ẹjọ́ ìlẹ́gbọ̀n pẹ̀lú láti gẹ́ẹ̀tì wọn lọ ìṣẹ́ ní àná. Ọba nípa àwọn gbogbo ọgbọ́ owó yìí ní àwọn àpapọ̀ ní bẹ́ẹ̀ ni. Ok. Ọba ní ọgbọ́. Ó fàlàjì ni wọ́n wọ̀ lọ. Ó yẹ kó fàlàjì ó dé láti márùn-ún. Mòdìrú dé àpọ̀tù láti mẹ́rin. Ó fàlàjì wọ̀ wá dé di aago mẹ́sàn-án tó mọ̀ máa ní tọ̀ wọn. Ní wọ́n wá fi kó ní airport gbàmú ìwọlé ní lọ́bí after 12 wọ́n wọlé. Àbẹ́ ti dé wọ́n láti dé alhamdulillah wọ́n sọ fún lẹ́yìn ara lọ rẹ̀. Wọ́n sọ fún wàhálà sí ìjọba ìpínlẹ̀ kí wọ́n fẹ́ sí báwọn bàbá yóò wọ́n bá sọ sí ilẹ̀ yìí sáárọ̀ ló ní wọ́n wà má tó mọ̀ sí fẹ́. Nígbà tó dé àrọ́jọ́ yìí ẹni kọ́kọ́ kàtá ó tún wẹ̀. Mo rò nǹkan báyìí o, olùsìdá ìtọ̀, wọ́n wá bí ọ, ọ̀rọ̀ máa ń bí ọdún ní o, surprise ọ̀gá ìdíkì ìfẹ́ pọ̀ sọ́rọ̀. Ìlú wa kíláàsì mo ní yọ Friday, Sàádà pọ̀ síta, Sunday la Sàádà. Mọ́tò wa fẹ́ jọ́ bàbá mọ́tò kalẹ̀, mọ́tò kọ́ wá kalẹ̀. Nígbà tó fi mọ́tò hàn mí, mo ní mọ́tò ìdí àwọn kò wù mí tó. Ó tún lè tó tún jẹ́ gáà, ó lè wí. Àwọn ọmọ ìpá àjẹsí gbogbo àgbè yìí ó wà nílẹ̀ kí ìlú tó. Ó wá sẹ́yìn tí ìlú wà sáà àwọn ilé ìlú ìfẹ́ tó jẹ́ sí ayẹyẹ rẹ̀. Akọ́lọ́ wọn, mo lè lọ tà fún ìṣẹ́yìn tí ìlú yìí. Tẹ́ẹ̀ta kó fún káàsì. Àmọ́ tẹ̀ẹ̀ta ní sanwó káàsì, wọ́n wọ̀ ẹ̀fẹ́ tí ìlú. Mo lè lọ lọ́wọ́ tẹ̀lé. Mo ṣe lọ́wọ́ ìlọ́kùnrin àtọ́ ẹ̀rọ àkókò sáà rẹ̀. Níbo ẹ ti ìwọ ẹ̀fọ́ múlá bẹ́ẹ̀ owó máa tó wà lẹ̀ ìdí mọ́tò tó máa ń gbé lórí àmì. Lẹ́yìn fóònù. Èyí mo rí ni mo padà gbé fọ́mọ ẹ̀yà mi Harry Usman, ṣé Usman? Èyí wọ́n rẹ̀ gbé ní everybody nínú náà sọ̀rọ̀ àti mọ́tò yẹn. Oh yes. Ní ọjọ́ àbá fún ọdún náà sí àwọn mọ́tò iná àdáàbò fún rẹ̀ lọ. Mọ́tò rẹ̀ ti padà ìlú lẹ́nu mọ́tò mo fò sí. Mọ́tò tẹ́ ti gùn. Ìbẹ̀rẹ̀ kálukú ní kọ́mọ́ sọ̀rọ̀. Tó fi ẹ̀ẹ́dẹ̀ ní ìwé. Tùtí wọ́n bọ́sẹ̀ tó tẹ̀ máa ń gbọ́ ọ̀rọ̀ tí máa ń gbọ́ oríṣiríṣi ẹni tó sì rẹ̀. Títí wọ́n á ń gbọ́ lọ́dẹ̀ ẹni tó rí i pé yóò kí yà rẹ̀ wọ́n tẹ̀ ní òru wọ́n tà mọ́tò. Èyí ti ní wọ́n bá ṣe. Ẹgbẹ́ ìpàdé olóòrùn òfin máa ní lábá tọba fún máa ní lábọ́ ẹ̀kùn ní wọ́n láti fún máa ní pàtó sílẹ̀. Ẹgbẹ́ ibi tẹ́ rí títà fẹ́ láyé pọ̀, èrí òfin sí kílẹ̀ ọ̀rọ̀ ní o.